kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba mi ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ paríparí aláìbùdó ògùn ọ̀wàrà òjò tí bó ń lè mọ̀ lẹ́rù fún ayẹyẹ ọdún ojúde ọba ti Ìjẹ̀bú Òde tọdún yìí wípé kábíyèsí olódùmarè ẹ ṣé o bá a bá ṣe yìí a tún ṣe míì sí taya tọmọ nínú owó ọlá àìkú baálẹ̀ ọ̀rọ̀ ká sì mọ̀ kí kábíyèsí aláyélúwà bá mi dáadáa ọba Síkírù Adétọ̀nà awùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú pátápátá ń tilẹ̀ tó kọ wípé tí ẹ bá lọ gba ọdún láyé bàbá ọdún kan ni ọmọ jẹ́ lórí àpèrè ayẹyẹ ojúde ọba tọdún yìí ó dùn gbọ́gbọ́ kan sí ẹ mọ̀ jẹ́ ntàn yín alárèéjàgbá ò kọ́dà nǹkan gbé nǹkan àánú ẹni tí ò lè rìn ń pé kí wọ́n gbé òní kọ́ńkọ́ lọ́rùn. ọdún ojúde ọba ti Ìjẹ̀bú Òde tọdún yìí irú ọ̀fẹ́ wáyé rí torí ẹni tí ọba wa dé yàrá kọ̀mọ́ntà ṣe ẹgbẹ́ pọ̀ lọ bìbà lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gbogbo wọn náà nínú wọn dùn pé àtúbà ara wa ṣọdún ayọ̀ tí wọ́n sì ń bá bàbá mi ọba Síkírù Adétọ̀nà èèyàn Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú pátápátá porongodo tí wọ́n bá wọn dúpẹ́ pé a ṣe yìí a tún ṣe míì sí nínú ogun. ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Aláàfin Òòṣà èmi àmọ́ pé kí wọ́n má pa Aláàfin lẹ́kẹ̀jì Òòṣà mọ́ Aláàfin gangan fúnra ẹ̀ lòòṣà ọmọ ikú tí kò ní pa láyé ọmọ àrùn táwọn kankan ò ní lè gbédè bàbá ń bẹ ń kàlẹ́ ń jọ yìí. ọkùnrin ẹwà kí Kábíyèsí o kí ifá bá máa yegun ọkùnrin aṣíwájú báwọn náà máa múra lẹ́ẹ̀kan súnmọ́ tòsí. ọdún mélòó tí ẹgbẹ́ ti wà. bàbá máa yegun ọkùnrin aṣíwájú. ó ti lọ bí ọdún mẹ́ta báyìí. kí ni àwọn nǹkan tẹ́lẹ̀ náà ti ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ yìí láti mú ìtẹ̀síwájú bá ìlú Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí bàbá ẹgbẹ́ ni mò ń tọ́ àwọn ọmọ ẹgbẹ́ sọ́nà wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan tí a lè máa sọ mí bá torí àkókò ṣùgbọ́n wọ́n sì ń ṣe lọ Ọlọ́run máa fún wọn ṣe.
kábíyèsí o àti àwọn náà máa bọ̀ bàtà pẹ́lẹ́pẹ́. bọ́pá máyégún obìnrin diamond afáyí lọ́dún àti fàyí lọ́dún tó bọ̀. eléyìí tó wá jẹ́ àìlẹ́nu ń bẹ̀ ni eégún kan tí ń bẹ ń gbòòrò Ọ̀yọ́ tó ṣe pé ọba tí ọba ti pẹ́ lórí àpèrè òun ni wọ́n máa gbé eégún náà wá bá ṣayẹyẹ ọdún. ẹ̀mí ẹ̀sùn sẹ́gbẹ̀ẹ́ bàbá wa Aláàfin ni wọ́n ṣe eléyìí wọ́n ní wọ́n máa dáná sun eégún yìí àìtọ́ tí wọ́n máa ń ṣe fáwọn ọba tó bá ti pẹ́ ni bíi ti Awùjalè. adúpẹ́ lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé. eégún dáná fòjúra ẹ má jẹ́ ń tàn yín eégún tá à ń sọ yìí bí wọ́n bá pé bìrìkòtò tí wọ́n pé bìrìkòtò wọ́n dáná sẹ́gun ìlà eégún yìí wọ́n wà jáde láti inú náà wọ́n á gbọ́n bá dáná tó pọ̀ bí iná lè ṣe búrẹ́dì ni o àbí tá à ń sọ yìí tí náà yìí bá pọ̀ bìbà tó wọ́n wà dáná sáré eégún yìí yóò tún jáde kódà ẹ̀ ní rápẹ̀rẹ̀ pé eégún yìí ni wọ́n dáná sí la agbára ń bẹ́ńlẹ̀ yóò bá eégún ìlà Láàfin ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà ọba Lámídì Adéyẹmí ni wọ́n gbé wá láti ìlú Ọ̀yọ́ tí wọ́n bá Awùjalè tí wọ́n bá wọn fi ṣayẹyẹ Ojúde Ọba tọdún yìí. Aláàfin ọmọ Ọ̀yọ́ wọ́n ní tí ọba bá ti fẹ́ bí Awùjalè lórí ìtẹ́ ọba yọrí ọkùnrin kúyẹ̀. Led by Tiwa Suraju. aka ìkàtàn lẹ́sìn tó gbórí wọlé
ọjọ́ tá à ń sọ yìí orí pápá tá a ti ṣayẹyẹ ojúde ọba àtọ̀dún yìí òun náà lẹ́yìn náà ń wò lójú òwòrán yín hùn orí pápá ń wò gbèrò ẹni tí ò lè rìn ń pé kí wọ́n gbé òní kọ́ńkọ́ lọ́rùn bóun náà fẹ́ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ẹṣin lọ́lọ́kan ọ̀jọ̀kan agbára ń bẹ ńlẹ̀ Yorùbá o torí ẹni tí ò bá wa dé yàrá kò mọ̀ ń tà ṣe. sọ̀rọ̀ òdùnnúgbà jẹ́mi nìyẹn kí n gbọ́ jẹ́mi nìyẹn kí n gbọ́ òdùnnúgbà owó ayò òwe tún ètò ìtúlọ̀ nìkan tún wọ́n ṣe. Alhaji Musiliu Haruna Sọlá tó gangan jẹ́ ndíjì bí àṣẹlẹ̀ tọ́jọ́ mọ̀ jẹ̀kú gangan fúnra ẹ̀ ó lùlù ó pèdè ńjọ́ tá à ń sọ yìí ọkọrin fún gbogbo ayé lójó gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lóyè náà ni wọ́n wá ṣàkájòjò ojú ẹ̀ ńjọ́ tá à ń sọ yìí. owó mélòó
Ijebu, united Ijebu we stand, divided Ijebu we fall. Ọba Lámìdí tí mo fi tó òwòkòrò dárúkọ wọ́n sọ̀rọ̀ gbígbà yúgbò fa ìfà wọ́n fòbí sí sẹ́yìn ìbò òrìṣà gbogbo owó ayò àtẹwéjọ kò ń já méje ṣáájọ Aláàfin ṣáájọ máa ṣàmùdúró. Kábíyèsí ọ̀gbọ́n gbọ́dọ̀ wọlé sọ fún wọn wípé ọmọ nílẹ̀ pẹ́lẹ́dẹ́ ṣòde. Olóògbé ṣòde òde iye. Èdè Ìjẹ̀bú ṣòro ọdún ṣàkóso àwọn òyìnbó. Òyìnbó. ẹ rí i pé ayẹyẹ ọdún yìí ojúde ọba tọdún yìí ọlákàkì púpọ̀ jù alárèé jẹ̀gbá mo ṣe wí fún yín lẹ́ẹ̀kan kọ́dà nǹkan gbé nǹkan anu àdúpẹ́ lọ́dọ̀ Olódùmarè tó ṣọ́ wa tá a ṣe tọdún yìí tòwó tọmọ ta ẹ̀kú tí ṣe baálé ọ̀rọ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú àti gbogbo àlejò tí ń bẹ ń Jẹ̀bú pátápátá porongodo bó bá dẹ̀ mí n ò ní fi wá ṣàwátì àjọṣẹ̀ mí nínú owó ọmọ àlàáfíà àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè. ẹ̀yin kọ́ yìí lẹ́yìn eléyìí la wá kanlẹ̀ sọ́dọ̀ àwọn bọ́bagùn tí ọkùnrin akílẹ̀ ti Jẹ̀bú agbóhun láfàdàgbà ìtòrọ̀ sí i níbi tí àwọn náà tí wọ́n pe olórin wọn ti ń dá wà lárayá tí wọ́n pè gúnlẹ̀ sí. ìjọ náà lákàkì púpọ̀ jù kí làwọn bọ́bagùn tí ọkùnrin akílẹ̀ Jẹ̀bú kí ni wọ́n dá lára lójú agbo yìí ó lágbà púpọ̀
ẹ máa bá a kà lọ. Mo ń ṣe ojú fún Yewa South. ẹ rama a rí níbi ìpéjọpọ̀ àwọn ẹgbẹ́ bọ́ba kùtẹ́ ní ojúde ọba 2019 ìyá wa kí ni nǹkan tó ń gbé yín débi ní pàtó mà. Gẹ́gẹ́ bí ẹ ti rí mi níbí lónìí, ọkọ mi ó jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde níbí, wọ́n dẹ̀ jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ kùtẹ́ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú. ẹ ṣe màmá wa iṣẹ́ àkọ́kọ́ yín rèé tí ẹ máa wá sí ojúde ọba. Àkọ́kọ́ mi lé mo dẹ̀ rí pé wíwá mi lónìí ó jẹ́ ìwúlò púpọ̀ fún ibi tí mo ti wá àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀, nítorí pé a ti wà níbí látàárọ̀, a ti lọ sí kábíyèsí aláṣẹ Ìkéde bàbá wa awujale ní ilẹ̀ Ìjẹ̀bú. Láti bẹ̀ a padà wá sí hall níbi tí àwọn ọkọ wa olóríire ẹgbẹ́ ọkùnrin kùtẹ́ tí wọ́n ti ń tọ́jú àwọn àlejò ní jíjẹ mímu. Ẹ̀yin náà ẹni pé wọ́n gbìyànjú púpọ̀ jù nítorí pé inú mi dùn gan lónìí. Nínú gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó wà ní akílẹ̀ Ìjẹ̀bú, mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà wípé ẹgbẹ́ bọ́ba kùtẹ́ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú òun ni the largest ẹgbẹ́, ìdẹ́sẹ̀ just the largest most formidable ẹgbẹ́ ní akílẹ̀ Ìjẹ̀bú. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, we are going to 200. Kábíyèsí rẹ̀ lótùmarè aṣọdún ọdún ní a ṣe tẹ̀ mí nínú owó nú ọmọ nú àìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ àlàáfíà ògùn ẹ̀mí kọ́ máa jẹ́ fún tẹrúsọmọ gbogbo ọmọ Ìjẹ̀bú káàkiri ilé tóko tàjò gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ ń lo ègbò kí wọ́n kórè wálé o nígbà tá a bá tún fi ṣe tẹ̀ mí òrò ní kálukú ó ti lékún sí i pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ànídélé bùkún ọmọ o Ìjẹ̀bú ò ní dàrú. Kábíyèsí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú first class ọba ẹgbẹ́ ọdún kan ní fún yín o pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ gbò bí olúgbógbó ń ti gbó ẹ gbò bí olúyọ̀yọ̀ ń ti yọ̀ ẹ gbò bí àgbà kan tó fọmọ owó tó ń dè tó jẹjẹ tó kù abẹ́rẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè àríyìn lọ́dún ní àtúnríyìn lẹ́ẹ̀mí ni o bàbá bẹ́ẹ̀ bá lọ gba ọdún láyé ọdún kan ní ọmọ jẹ́ lórí àpèrè ẹ ṣé o ẹ kú àlejò wa ń Jẹ̀bú níwòye ẹ̀mí ẹ tún gbàlejò wa ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi. Thank you, God bless you. Ẹ ṣé púpọ̀.